Adéyẹrí ló bí Òsádàrè. Òsádàrè ló bí Akínbọ́lá. Akínbọ́lá bí Akíntọ́lá. Akíntọ́lá bí Ládòkè. Samuel Ladoke Akintola, the 13th Aare Kakanfo of Yorubaland, was from Ilé Akínbọ́lá, Ògùnbádó, Ogbomoso, Ògùnbádó, Kòjáìníabálàbílù. Akintola was a great man in life and death. Here is Akintola's residence at Òkè-Àdó Akíntola, Ogbomoso. Ọmọ ojú oró kò jẹ́ kẹ́sẹ̀ yẹ ó tó mi, ìrù ọ̀kẹ́rẹ́ kò jẹ́ kó mi ọba ó tòrò. Akintola Àjàlá Àgbẹ̀ lives on.